Mo ṣe alábàápàdé lẹ́tà kan nípa bàbá wa tí wọ́n jẹ́ Prime Minister, bàbá wa Basọ̀run, bàbá wa Yusuf Ayọ̀ọ́lá tí wọ́n jẹ́ Basọ̀run ìlú Ọ̀yọ́. Mo máa rí tẹ́nìkan kí wọn, tán praise wọn, bóyá wọ́n ní wọ́n ń ṣe anniversary pé wọ́n pé ọdún mọ́kàndínlógún lórí àpèrè Basọ̀run. Ẹni yẹn wá sọ àwọn nǹkan kan síbẹ̀, ó wú mi lórí gan, ó wú mi lórí pé ṣé yàtọ̀ fáwọn olókùú-làákàyè tí wọ́n máa ń sọ̀rọ̀ àbùkù sí Basọ̀run tàbí tí wọ́n máa ń tara Basọ̀run sọ̀rọ̀ àbùkù s'Aláàfin, ṣé páwọn èèyàn pọ̀ tán ní làákàyè tọpọlọ wọn pé? Ẹni yẹn wá sọ̀rọ̀, ó wá praise Basọ̀run. After tó praise Basọ̀run tán, ó wá pe bàbá ṣàkíyèsí pé bàbá, ẹ gbà fọ́lọ́run látara Aláàfin, ẹ gba kádàrá. Ó wá mú wá sírántí fún wọn pé bàbá, ìgbà tẹ́ fẹ́ jẹ oyè Basọ̀run, ṣé ẹ rántí pé kì í ṣẹ̀yin nìkan lẹ dù ú? Ìgbà tọ́lọ́run dẹ̀ ní kó já mọ́ yín lọ́wọ́, àwọn tẹ́ ẹ jọ dù ú, àwọn náà ò ní choice, wọ́n gbà kámú, wọ́n support yín pé níjọ́ táláyé ti dáyé, ilé èèyàn méjì mẹ́ta ni wọ́n ti máa ń jà sóyè, ni wọ́n á ti du oyè, ẹnìkan náà ni ó já mọ́ lọ́wọ́, ṣùgbọ́n ẹni tí ò bá já mọ́ lọ́wọ́ kò gbọ́dọ̀ sọ pé dandan àfi tó bá bàjẹ́, torí tí ò bá kẹni yẹn mọ́ lénìí, ó lè kan ọmọ rẹ̀ bó bá di lọ́la o. So ẹni yẹn sọ̀rọ̀ yẹn gan, ó wá ṣe déédéé àwọn nǹkan tó máa ń disturb mi ní brain pé mo mọ bàbá dáadáa, bàbá Basọ̀run, mo mọ̀ wọ́n dáadáa, bàbá mi ni wọ́n, torí pé ọmọ ìsàlẹ̀ Basọ̀run ni mí, ìsàlẹ̀ Basọ̀run náà dẹ̀ ni mo gbé dàgbà, ìsàlẹ̀ Basọ̀run ni mo ti sọmọge. So gbogbo ẹni tó bá jẹ́ pé Ankpoko side, Basọ̀run side, ìgbà kan láti ẹ̀ ní Basọ̀run phase 1 and 2 nígbà tá a fi máa ń ṣe carnival, àwọn Síkírù Òró ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àwọn Kẹ́hìndé Àlàbí Àfíìsì Àfọlábí. Now, àwọn èèyàn mọ̀ pé mo máa mọ bàbá yẹn dáadáa, mo dẹ̀ lè sọ púpọ̀ nígbà tí bàbá yẹn fẹ́ joyè, àwọn ìrìn àjò tí wọ́n rìn, k'Ọlọ́run tó sọ pé kó já mọ́ wọn lọ́wọ́. Ará àwọn tán jọ joyè, tán jọ du oyè ńgbà yẹn, tó ṣe pé wọ́n dẹ̀ ń padà ṣe bí ajánigbákejì ẹkùn fún wọn nígbà tí bàbá dórí àpèrè, bó ti yẹ kó la fẹ́ yọ lò. Àkọ́kọ́, lénìí yìí, mi ì lè bá wọn against Basọ̀run, torí pé Basọ̀run loyal 100%. Basọ̀run loyal. Yàtọ̀ fún Akin ní máa ń jẹ Basọ̀run náà tẹ́lẹ̀. Ṣé ẹ rí gbogbo àwọn Ọ̀yọ́mèsì yẹn, kálukú ló ní character tiẹ̀ tó dẹ̀ yàtọ̀, tí kálukú loyalty wọn dẹ̀ yàtọ̀ s'Aláàfin. Àwọn kan wà tó ṣe pé eye service náà máa ń ṣe s'Aláàfin níbi oyè wọn nínú àwọn Ọ̀yọ́mèsì yẹn. Àwọn kan wà tó ṣe wípé t'Áláàfin bá ń ṣe ohun tí ò dáa, wọn ò ní lè kọ̀fin bọ̀, wọ́n á máa fún Aláàfin latitude from beginning, tí wọn kì í gbà f'Áláàfin nínú oyè yẹn. Reason tí wọ́n dẹ̀ ṣe ní opportunity náà ni wípé Ọ̀yọ́mèsì nìkan ló lágbára àti f'Aláàfin jẹ kó tó di pé ojú là kí wọ́n tó tọwọ́ ìjọba bọ̀. Ọba nìkan ló lágbára àti f'Ọ̀yọ́mèsì jẹ. Tí kì í bá ṣe pé Ọlọ́run fẹ́ràn Ọ̀yọ́ báyìí, mo mọ̀ pé gómìnà tí ń bẹ ńbẹ̀, wàhálà wọn kọ̀ láti tún lọ báwọn fẹ́ jẹ Ọ̀yọ́mèsì, tí wọn ó tún lọ wá òfin kan. Ilé ẹjọ́ ó kúkú sọ̀rọ̀ náà ni, ilé ẹjọ́ ó ṣe tiẹ̀, gómìnà mi ó ṣe tiẹ̀ ni, kí ló kàn ọ̀gá wa? Ṣùgbọ́n ṣé Ọlọ́run ju iṣẹ́ àfáà lọ? Now, nígbà tí wọ́n fẹ́ jọba, ó ní ẹni tí gbogbo Ọ̀yọ́mèsì jọ panupọ̀ tí wọ́n mú, tí wọ́n fà kalẹ̀, tí gbogbo wọn dẹ̀ jọ support. Àwọn wàhálà kan ṣẹlẹ̀ lábẹ́nú láàrin àwọn Ọ̀yọ́mèsì lórí ẹni tí wọ́n fà kalẹ̀ pé kó wá jọba.
wàhálà yẹn lọ bẹ́ẹ̀ títí tó fi dé etí gómìnà tọ́rọ̀ òṣèlú fi wọ̀ ọ́ ni mo ṣe máa ń kìlọ̀ fún wa pé tógìrì bá ti lanu aláǹgbá ò wọbẹ̀. Kò sẹ́ni tó kéré nú ayé kódà kéèyàn ó jóbìnrin a gbọ́dọ̀ fojú di pé ta ni lágbájá torí pé ẹni tí ò mọ̀ yìí àjùra wa lọ ìjàkadì kọ́ o. Tá a bá dẹ̀ ń sọ pé lóní làgbàǹlàgbà aláǹgbá lágbára jagbọ́n lọ torí pé agbọ́n tí ń ta géńdé tí ń sọkún aláǹgbá ò mọ̀ ṣàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ ògiri ṣe ti rí kó jura wọn lọ. Tọ́ ìrìnàjò yẹn wá lọ bẹ́ẹ̀ fá bàbá yẹn sì dúró nígbà tí kinní yẹn yíwọ́ ní state tẹ́ni tí wọ́n rò pé àwọn dúró tì tóun náà lo agbára pé ọba ni wá ọba kan kì í jagun bí ẹrú. Basọ̀run sì dúró àwọn olóyè Ọ̀yọ́mèsì ìgbà náà àwọn tí wọ́n kọ́kọ́ padà mọ́ra wọn wọ́n wá padà tán ibi ilẹ̀ dídà ti bẹ̀rẹ̀ lọ tí wọ́n ti kọ́kọ́ ń dalẹ̀ ara wọn torí pé tí wọ́n bá dalẹ̀ ara wọn ni ọ̀rọ̀ yìí ò ní dé tí ẹni tó dé kó tó di tí yóò di ti gómìnà. Owó tí wọ́n gbà ọ̀rọ̀ǹgì ọ̀ráìtì ibi voice note kan jáde ńgbà kan tí kálukú fi ń béèrè owó lọ́wọ́ àwọn ọmọ oyè ìbá gbogbo alágbọ́ voice note àmọ́ tó bá ti lọ àní padà bẹ́ẹ̀ mọ́ torí pé àgbà kà ní rókù kálẹ̀ kì í tá ń pa. Èmi ò sọ pé tọ́ wọn ni o ṣùgbọ́n ẹ wá tọ́ka sẹ́ni tí ó pa màálù tẹ́jẹ̀ ò ní yí lọ́wọ́ àtẹni tí ń dájọ́ àtẹni tí ń rojọ́ àtẹni tí ń pè wọ́n wá jẹ́jọ́. Ibi tí kálukú ti ṣe ibẹ̀ ni ti ń jẹ o. Olóṣèlú ó ṣe consensus ni wọ́n ṣe primary election ni àsìkò ń jẹ àwọn leader rèé abẹ́ ìgbọ́n gbà Fatai Buhari sọ kí lè ta fẹ́ mọ̀ tara wa ṣùgbọ́n tá a bá ti fẹ́ múra wa ọlọ́pàá ló gbọ́n jù tọ́lọ́pàá bá jókòó ní opposite rẹ báyìí tó o bá kọ ẹ́ mú ọlọ́pàá ò ní w lọ sọ lọ́dọ̀ òun tó sì sọ lọ́dọ̀ rẹ ni torí ẹ mú lọ́dọ̀ tiẹ̀ w ni lọ́dọ̀ opponent yẹn ẹni tó kọjú opposite àbí kí ló kọ wọ́dà náà kí lè bọ ẹni tó kọjú sí yẹn bá àwọn èèbù kan fún. Now wọ́n wá fi ọ̀rọ̀ owó yẹn wọ́n fi sí excuses wọ́n fi handle wọn sí náà Basọ̀run kò lórí ẹsẹ̀ rẹ̀ o. Nínú àwọn tí wọ́n wá kúrò tí wọ́n dalẹ̀ nígbà náà tí wọ́n ṣiṣẹ́ fún ìlú tá à ń rí wọn bí èèyàn rẹ̀ níjọ́ náà kò sí nǹkan kan tó ń ṣe àwa àkọ́kọ́ jọ ni wípé àkọ́kọ́ òǹgbẹ ọba tí ń gbẹ wá torí àti wà lópó tipẹ́ wọ́n tún wá fún wa léèyàn ojúlówó èèyàn ni wọ́n fún wa torí pé ọmọ ìdílé ọba ni kì í sọmọ tí wọ́n mọ̀ jà sí lágboolé pé ọmọ ilé wa ni kì í sọmọ ilé wa kinní kan ni kinní kan kò kọ́kọ́ sí ń bẹ̀ ìyẹn kọ́kọ́ dùn mọ́ wa kì í ṣe pé wọ́n lọ mú neutral person wa lára àwọn tó gba fọ́ọ̀mù náà wọ́n ti mú fún wa ìdá Ifá ló mú ni o Ifá gómìnà náà ni ṣùgbọ́n ìtawà fẹ́ achieve ẹ̀ adẹ̀rípọ̀ bá yìí jẹ ìlú ń tòrò àwa wà òkè gbogbo àyè kọ́ ló lè fẹ́ yẹn tán gbogbo ẹ̀ ń sọ ọba dẹ̀dẹ̀rín wọ́n ń wá tí wọ́n gbé jókòó bíi props tí wọ́n máa wò náà rí bí Adéjàre polówórógbó ìwọ̀n bàbá ẹ̀yàn ọ̀dẹ̀ kì í jẹ lọ́yọ̀ èyí tí ìgbọ́ ló tán. Now nígbà àwọn dúró náà lẹ́yìn ibi tí wọ́n ti láwọn dúró nígbà tó stage kan ẹni ọmọ àti bí Olúnàgún náà ló tí wọ́n àti lọ ẹ̀ wọ́n tún fà wọ́n wá pé kí wọ́n wá jọba ibi tí wọ́n ti joyè wọ́n tún betray kí ló dé tí Basọ̀run náà lọ gbàdé ńgbà náà Basọ̀run dúró lórí ọwọ́ ẹ̀ torí pé bàbá yẹn ní principle ó dúró lórí ọwọ́ ẹ̀ kò fún lọ́ọ̀bàdàn kó lọ́ọ́ rí gbàdé gbogbo àwọn pípù yìí dẹ́ nìyí òṣèré nínú Ọ̀yọ́mèsì kì í ṣe pé Aláàfin ni wọ́n ń lé Basọ̀run gangan náà ni wọ́n ń lé torí mi ìmọ̀ báyìí fẹ́ sáré kan fẹ́ bá Aláàfin ibi táláàfin dé o already ọ̀pọ̀lọpọ̀ àwọn Ọ̀yọ́mèsì náà ti upgrade post wọn wọ́n ti upgrade owó wọn
so Basọ̀run náà lọ́pọ̀lọpọ̀ lé agbára Basọ̀run ẹ̀dẹ̀ tí ní ilẹ̀ Ọbaṣá ti jẹ successful ẹ ti dá lágbára ṣùgbọ́n torí pé kò sí tẹ́ ṣe fọ́dàlẹ̀ ọkàn jẹ́ pé àwọn èèyàn máa ń gbàgbé pé ẹni tí ó dalẹ̀ kò ní dalẹ̀ ẹni tí ó dalẹ̀ ò ní dalẹ̀ so that Basọ̀run bàbá yẹn wà lóyà ibi tí mo wá ń lọ rèé tí mo fi sọ gbogbo nǹkan tí mo sọ yẹn bàbá Basọ̀run báwo ni ò bá ṣe dùn tó tẹ bá fẹ́ ṣe anniversary pẹ lórí ẹ wà lórí ipò àwọn bàbá yín kẹ ẹ ṣe pẹ̀lú Aláàfin kẹ ẹ ṣe pẹ̀lú gbogbo àwa ọmọ yín àwa tá a jọmọ bíbí inú yín tá a jọmọ Ọ̀yọ́ tá a jọmọ Basọ̀run lágboolé Síndodo kẹ ẹ ṣe pẹ̀lú wa báwo ni ò bá ṣe dùn tó bàbá tó lọ́wọ́ ó ṣe ni ó ṣe o tá a bá gbádìí ẹ̀gùn tí ó yé ni ó yé o béèyàn gorí ọ̀pẹ tó bẹ́ lúyàwó ẹ̀ kò pé bíbejì o èèyàn sì sùn nílẹ̀ tíyàwó èèyàn sùn léèyàn kò pé ọbẹ̀ yọkan o. ẹ̀yin àgbààgbà ìlú bàbá olóyè Bishop bàbá tọ́lọ́run tó pè léèkàn nílùú Ọ̀yọ́ lénìí Alhaji Imam Daud igi ogun tọjọ́ orí kọ́ aṣíwájú rere nìyẹn àwọn bàbá mi Nasara Honorable Hakeem Skimeh Alhaja Monsura Sumonu Senator Yunus Akitunde àtàwọn èèyàn ńláńlá tí wọ́n mọra wọn ẹ pera yín ẹ yanjú ọ̀rọ̀ Aláàfin àti bàbá Basọ̀run àkọ́kọ́ ìgbàgbọ́ tí máa kọ́kọ́ wà láyé ìjọ́un ni pé ẹni tí wọ́n bá jọ du ọba ìgbénú ìlú wọn ṣe kinní kan wọn ṣe kinní kan ojú ti là ipò tó bá wà gbà ẹ kọ́ ló wà sìn ẹ ṣètò àwọn nǹkan tó bá dé tó nira lábẹ́nú ẹ jẹ́ ká wà ní ìrẹ́pọ̀ a mọ̀ pé kì í ṣe gbogbo wa náà la lè jọ ṣe àjọṣepọ̀ tó bẹ́ẹ̀ kí gbogbo àwọn tí wọ́n ń sá sábẹ́ wàhálà yìí kí wọ́n mọ́ lè lọ́pọ̀túnítì mọ́ ẹlòmíì ọkàn bọ́ ta lásán tí ó ní mo fi lágbájá joyè mo fi lágbájá jẹ bàbá lọ́jà mo fi lágbájá joyè agbékẹ̀kẹ́ mo fi láì nímọ̀ ẹni tó nílùú nínú ẹ já lọ paná ọ̀tẹ̀ yìí ká mọ̀ mọ́ sá sábẹ́ pé fashion wà mọ́ ẹ̀yin bàbá yẹn jọ ẹ ṣètò rẹ́pọ̀ láàrin Aláàfin kú bàbá yèyé àti gbogbo Ọ̀yọ́mèsì pátápátá àwọn kì í sọ Ọ̀yọ́mèsì tó gbadé o Ọ̀yọ́mèsì tó gbadé ti kú lọ́yọ́mèsì o ó ti di ọba Ṣàngó Empire èyí ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan bùtà àwọn tó ń sì ń dúró bí ojúlówó Ọ̀yọ́mèsì ẹ ṣètò tó yẹ fún wọn ẹ jẹ́ k'Ọ̀yọ́ wà lẹ́yọ̀ kan kí gbogbo ohun rere tá à ń gbẹ̀ngbẹ́ rẹ̀ kò lè bọ́ sí wa lọ́wọ́ tá a bá pawọ́pọ̀ sọ́nà kan orí ló jẹ́ fún wa àánú ló jẹ́ fún wa òǹtọ̀hún náà tó mú gbogbo ẹ̀ tó lù lólùgbòǹgbò gbìyàn pẹ́ títí láyé tiẹ̀ ọba tí kálukú ti ń bá nísìn ọlọ́jà sọ̀rọ̀ jù inú mi ó dùn bàbá Basọ̀run kára ó le kò jọ̀tá kọ̀jọ̀ rẹ́ ẹ mọ́ gbòbí fọ́sọ̀run ọmọ ọ̀dọ̀ aláyàn ọmọ ajókòó tó lówù mọ́ràn ó fẹ̀sùn ẹ̀sọ̀ mọ́wọ́ rè díẹ̀ ó ní bólówù ọjà bólówù bínú kí lọkọ̀ lówù ó ṣe the prime minister tó dé kú bàbá yèyé bàbá ẹjẹbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ kábíyèsí Aláàfin Adébọ́lá Hakeem Wade ọ̀pọ̀ Abíwùmí ayaba tó dúró tọkọ tìfẹ́ tìmọ̀ràn ayaba mọ̀ níwà o ayaba mọ̀ tutù níwà o ẹ bá bàbá sọ̀rọ̀ ẹ ṣètò àlàáfíà ẹ wúgi ọ̀tẹ̀ kẹjá gbégi ìfẹ́ ó lè bá sísọ àlàáfíà Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.